Wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tó mi padà Mọ̀bọ̀lọ́wọ́ ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́. Bó tẹ́ ìgbà kọ́re tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní abẹ́ kẹlẹ́ wa subscribe orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kẹlẹ́ wa àti ẹnu sábẹ̀. Kẹ́lẹ́ jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra mọ́ ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọka. Wọ́n gbàgbé láti share, láti like, láti fi comment yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí. Lónìí kí ni ohun tá a tún mú wá fún yín? Ẹ rí i pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tó wọn tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀ mi ò tí ì dé. Mo kí gbogbo ọmọ aládé pé ẹ tún káàbọ̀ sí orí ètò wa ní wákàtí ọwọ́ yìí. Àwọn kan tí a ó tún máa mú wá fún wa lónìí, àwọn kan tó tún máa ṣe wá ní kàyéfì torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rò wípé níṣe ni àwa kan, níṣe ni ayé ti ìlú Ọ̀yọ́ tàbí Àlàáfin. Ayé ti ìlú Ọ̀yọ́ o, bẹ́ẹ̀ ni a ò sì ti Àlàáfin ọba Ọ̀wádé tó wà ń bẹ̀. Àmọ́ ìpinnu àti ìgbìyànjú àwọn ọmọ Ọ̀yọ́ àti ọba òun náà ni pé láti dá Ọ̀yọ́ padà sí empire. Ó dé sí tó burú ń bẹ̀ láti dá Ọ̀yọ́ padà sí empire tí àwọn Ìlọrin, tí àwọn Fúlàní caliphate tí wọ́n ti destroy, kò sí tó burú ń bẹ̀. Ṣùgbọ́n nínú àtijọ́ àti ìwé ìtàn láyé ìgbà tí Ọ̀yọ́ gan ń bẹ ní empire, Ọọ̀ni sì ni olórí lọ́balọ́ba káàkiri gbogbo ilẹ̀ tá bá sọ pé south west. Torí ìgbà tí wọ́n pín north south, north and south ni wọ́n pín ilẹ̀ Yorùbá sí, kò ju méjì yẹn náà lọ. Ọọ̀ni ló ń ṣojú àwọn lọ́ba, Ọọ̀ni ló ń ṣojú ọba ní orílẹ̀ ti Yorùbá àti tàwọn Ìgbò pàápàá. Ní ìgbà ìwáṣẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ní kó padà ká lọ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìwé ìtàn. Àwọn tá a mọ̀ sí ìjọba yìí, wọ́n ní ibi tí wọ́n ń kó ìtàn pamọ́ sí tí ìtàn dẹrújú. Ṣé gbogbo wàhálà àjọba àṣẹ kódà nígbà tí Ọ̀yọ́ sì ń jẹ́ Ọ̀yọ́, tí Ọ̀ṣun sì ń bẹ lábẹ́ Ọ̀yọ́, Ọọ̀ni sì ni olórí gbogbo lọ́balọ́ba pátápátá. Kódà nígbà tí bàbá wa Adérẹ̀mí tí wọ́n wájà, tán fẹ́ fi Ọọ̀ni ọba Okùnadé síjú ajé jẹ, bàbá Aláàfin Ọ̀yọ́ náà gbìyànjú, ọba Lámídì Adéyẹmí. Ó lọ bá Bọ́lá Ìgè nígbà náà wípé kí Bọ́lá Ìgè ó sọ òun di permanent chairman àwọn ọba council in Ọ̀yọ́ state. Bọ́lá Ìgè refuse torí wọ́n mọ̀ wípé nínú ìtàn Ilé Ifẹ̀ ni olórí. Ó láti sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ń sọ ìtàn Yorùbá, tẹ́ ń sọ ìtàn Ọ̀yọ́, ẹ padà sínú ìwé ìtàn. The worst part tó jẹ́ pé ó ń ṣe yín láàánú jù náà ní ìwé tí Samuel Johnson kọ. Ó tán gbogbo wákàtá Samuel Johnson book, Samuel Johnson book. Samuel Johnson book is fake. Ìwé ìtàn Ìjàpá àti Yáníbo òun ni Samuel Johnson kọ. Ìgbìyànjú bàbá wa ọba àná Aláàfin tí lọ́yọ̀ ni pé láti sọ Ilé Ifẹ̀ láti sọ Ọọ̀ni di ẹni yẹpẹrẹ. Òun náà ni wọ́n ṣe rabaraba ẹ̀ ni wọ́n ṣe títí tí Ọọ̀ni fi kúrò nínú pàdé tí wọ́n pè pẹ̀lú Aláàfin, pẹ̀lú Olúbàdàn ọba Àsáǹkẹ́, tó fi wá di pé wọ́n wá ya ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́. Aláàfin àná ló mú ètò wípé ẹjẹ́ á máa rotate lọ́balọ́ba wá láàrin òun, Ṣọ̀ún àti Olúbàdàn ọba Àsáǹkẹ́. Aláàfin ọ̀hún ló tún padà wá yí èròǹgbà òpin ẹ̀ padà, ló tún padà wá yí ètò ọ̀hún padà tó wá di pé wọ́n ń gbéra wọn lọ sí ilé ẹjọ́. Àmọ́ Aláàfin ò dúró ní ìpínlẹ̀ nìkan o. Aláàfin ọba Lámídì Adéyẹmí tún kọrí sí federal láti pé kí wọ́n yọ orúkọ Ọọ̀ni kúrò ní the permanent chairman àwọn lọ́ba council in Nigeria. Tóró ni kò chairman. Aláàfin gbìyànjú, ó lọ bá Buhari, wọ́n jọ ṣe ìpàdé.
Buhari wá dá padà wípé kó lọ bá Yomi Ọ̀ṣínbàjò yẹn vice chairman pé kó lọ bá ohun tí wọ́n bá jọ sọ. Àmọ́ nínú àwọn èsì èyí tí vice president ìgbà náà Ọ̀ṣínbàjò fi dá Aláàfin Ọba Lámídì Adéyẹmí lóhùn, òun làwọn ó kà ń bè, torí pé ìtàn ò ní gbàgbé ohun tí oníkálukú bá ṣe. Nínú ẹ̀ ẹ máa tún sọ pé how Professor Ọ̀ṣínbàjò disgraced late Àlàáfin Adeyemi III when Àlàáfin went to Abuja in 2015 over supremacy with Ooni of Ile-Ife. Ṣùgbọ́n àwọn ò ní sọ wípé Ọ̀ṣínbàjò disgrace wọn. Àwọn sọ wípé the truth tí Ọ̀ṣínbàjò tó sọ fún Aláàfin bàbá wa Lámídì Adéyẹmí nígbà tí wọ́n lọ sí Abuja láti yí ipò padà pé kí Ọọ̀ni kí wọ́n yọ orúkọ Ọọ̀ni kúrò nínú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba kí wọ́n wá forúkọ tàwọn sí nígbà tí ọba Síjú Adé wàjà. Ẹ gbọ́ o, in 2015 Aláàfin Lámídì Adéyẹmí Àlàáfin went to Abuja to seek for a change of representing the Ooni official position in the federal level after Ooni Síjú Adé dismissed. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ọ̀yọ́ ẹni agbára Ọ̀yọ́. On getting there, Adeyemi met the President Buhari and explained his reason for coming. Buhari advised Adeyemi III to go and meet his vice Ọ̀ṣínbàjò because he is a Yoruba man and he knows more than him in Yoruba history, tradition, and culture. As Adeyemi got to the office of the vice president, he was welcome and accommodated. Adeyemi still explained his reason for coming to Abuja, and he said he doesn't want the vacation space of Ooni to affect the National Tradition Council of Oba, so he wanted to be representing the position Ooni was occupying before another Ooni enthroned. Ẹ wo game tí bàbá ẹ fẹ́ play, ẹ wo game pé torí pé nígbà tí ọba Ooni ti wàjà, Síjú Adé ti wàjà, position yẹn ti wà vacant. Adéyẹmí wá lọ bá wọn wípé òun fẹ́ take over that position yẹn torí kó mọ́ bá wá ṣòfò kí Ooni míì tó jẹ tán bá dẹ̀ fi gbà wọn kò ṣe yí mọ́. The same thing tí wọ́n ṣe ní Ọ̀yọ́ tán fi gba chairman wọn náà fẹ́ ṣe gé. Ẹ wo game tí bàbá yìí tó ń play. Ọ̀yọ́ ló so inú ẹ̀ dọ̀bálẹ̀, ṣùgbọ́n Ọlọ́run nu ọgbọ́n ń bẹ lórí Ọ̀ṣínbàjò torí pé bàbá sọ pé before another Ooni enthroned, ìyẹn ni kó tó di pé Ooni míì yóò jẹ. Ǹjẹ́ tí Ooni míì bá wá jẹ tó ṣeéṣe fún wọn láti lé bàbá ẹ̀ kúrò, yóò gbé wọn lọ sílé ẹjọ́ straight ni. Àwa di ká máa ti ilé ẹjọ́ bọ́ sílé ẹjọ́, ilé ẹjọ́ bọ́ sílé ẹjọ́. Olúwa o, ẹ̀yin ará Ọ̀yọ́ pẹ̀lú ìwà jàgídí, pẹ̀lú ìwà gàbàgebè. Professor Yomi Ọ̀ṣínbàjò told Lámídì Adéyẹmí categorically that the Federal Council of Traditional Ruler had been suspended since the dismissal of the Ọba Okunade Síjú Adé, and that no one could represent or replace the place. The government will be waiting until the new Ooni enthroned and no Oba from Yoruba land to occupy or represent the position of the Ooni at the federal level because it is already in White Gazette. It is already in White Gazette since 1937. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ orí yín tí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ̀ mọ ìtàn, tẹ́ ẹ rò pé Aláàfin ni olórí lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. Ẹ wá gbọ́ o, since 19 ló ti wà ní White Gazette since 1937 tí wọn ò tí ì dá Nàìjíríà gan.
láyé Ọ̀yọ́ empire ni o, láyé ìgbà tó Ọ̀yọ́ empire gan sì ń rule, ẹ máa gbọ́ o, since 1937 as documented by the British governor general of the British governor general of the Federation, Governor Bernard. Ẹ máa gbọ́ Governor Bernard yẹn olólọ́fẹ̀ ló lọ ní kí Ọọ̀ni pé wọ́n ń jà lẹ́kọ̀ọ́, ẹ rí bẹ́yẹn Governor Bernard, and no one will change it. It's a life and permanent. Kíní yìí life and permanent ni, nobody tó lè change ẹ̀, nobody tó lè change ẹ̀. Gbogbo ìgbìyànjú Aláàfin Ọ̀yọ́ láti change ẹ̀ pàbó ló já sí fún bàbá ẹ̀. Aláàfin returned to his palace, and since then Ọ̀yọ́ have been plan of fighting Ifẹ̀. Ó tán àti ìgbà náà ti bẹ̀rẹ̀ sí ní bá fẹ́ jà ẹ̀dẹ̀ ń gbógun ti bẹ̀. Even when Lamidi Adeyemi was alive, Ooni went to him. Still, Adeyemi Lamidi was doing everything indirectly to against Ife, Ooni Adeyeye, by narrating different fabricated history where there to confront the present Ooni Ojaja in order to cause conflict between the two of them. Adeyemi was taking different steps to make sure he and Ogunwusi started another supremacy conflict. Hey, Adeyemi made steps to send his people from Oyo to Ife in Modakeke to give crown to give crown to the then new king port Oba Toriola, but Ojaja took charge. Mo rántí eléyìí náà lóòótọ́, mo rántí tàn dáadáa táwọn ọmọ fẹ́ kàn tẹ̀ yarí pé láti yẹn Ọ̀yọ́ ẹ bá fẹ́ fi yẹn jẹ ní Mọdákẹ́kẹ́ ṣé ìlú yín ni. Mo rántí tàn but kí ló ṣe o, níṣe ni Ọ̀jájá gba azin Ọlọ́run máa mú Ọ̀jájá ẹ̀ wá. Àkàndá èèyàn kan nínú àwọn àkàndá ni tó jẹ́ pé pẹ̀lú sùúrù òun ló fi bá bàbá Adéyẹmí lò kó tó di bàbá yìí tó di pé wọ́n wájà. Adeyemi still load with the form Ọwá. Ó mà ṣe o. Ta ló rántí bàbá wa Arómaláran? Àwọn nǹkan kan bẹ́nu lẹ́tà yìí tó jẹ́ pé ó ṣe pàtàkì kí ọmọ Yorùbá tó yẹ ká mọ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló sódò sí ìlú Ọ̀yọ́ tí gbogbo ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú jáde báyìí. Adeyemi still load with the former Ọwá Arómaláran to fight the Ooni on Ọ̀ṣun chairmanship of Obas. Adeyemi made sure he convinced Olúwo Rasheed not to respect the Ooni when he visited Olúwo, and Olúwo later went to Ọ̀yọ́ and revisited Adeyemi III. That is when Olúwo completely changed against the Ooni Adeyeye. Àlàáfin Adeyemi went to Olúgbọ́n in Ondo as well. That's when Olúgbọ́n became another person against Ooni Ogunwusi with different fabricated history against Ooni and Ife throne. Adeyemi caused problem between the Ooni Enitan and the immediate past Awujale Ijebu Ode until is dismissed. Now, some Oyo indigene are behind all misunderstanding between Àlàáfin Ọ̀wọ́adé, Bàbá Ọba Ọ̀nìrìṣà Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, Olórí Aládé gbogbo. It's a planned work to that the government can raise up and revisit the supremacy history, but it is not easy for them to claim the supremacy through the history
of the dead Oyo Empire. Wọ́n lè ṣe Ọ̀yọ́ tó ti kú, Oyo Empire. Hence, some of the Oyo people lead emphasize on the history of dead Oyo Empire, whereas Atiba didn't establish his Oyo Atiba as an empire. It is merely Agodoyo that later lead to Oyo Atiba, and later the name Atiba was removed to be called Ọ̀yọ́ town. Wọ́n yọ Àtìbà yẹn kúrò ńbẹ̀ torí pé àgọ́ Ọ̀já ni wọ́n yọ kúrò ńbẹ̀, Àgọ́dọ̀yọ́ wọ́n yọ kúrò ńbẹ̀, wọ́n wá padà change ẹ̀ láti Àgọ́dọ̀yọ́ wọ́n ti jẹ́ sí Ọ̀yọ́ Àtìbà. Àlọ́ wọ́n padà wá yọ Àtìbà kúrò ńbẹ̀ wọ́n wá fi sí Ọ̀yọ́. One cannot and should ever compare Ife throne of thousands of the year to a town that was established in 19th century, 1837. The throne of Ife is the throne of Oranfe, Ọbàtálá, and Ọwálàrẹ̀dọ̀ Òdìdì alias Odùduwà. Ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé wọ́n ń dá Ọ̀yọ́ tí wọ́n wà ń sìn 1837 nígbà tí wọ́n lé wọn tí wọ́n ṣẹ̀ dá kalẹ̀. Wá lè fi wé Ilé Ifẹ̀ tó ti ń bẹ látayé gbọ̀n. The supremacy was not created by Awólọ́wọ̀. Of course, it is not created. Àwọn Ọ̀yọ́ tí wọ́n ń bú Awólọ́wọ̀ ló fà ó, Awólọ́wọ̀ ni ó, Awólọ́wọ̀ kọ́. Ohun táwólọ́wọ̀ ṣe ọ̀tọ̀ torí pé táwólọ́wọ̀ bá fẹ́ create ẹ̀ ní Awólọ́wọ̀ ò ní gbà kí ọba Adéyẹmí dìtọ̀ kó tó padà wá jọba torí pé bàbá ẹ̀ ni wọ́n lé kúrò lórí oyè. As some of the Ọ̀yọ́ allege, and the usage of Ooni as a title can be traced to some of the title used by Oduduwa and later adopted by Itis, what already ordained by Ọ̀ṣángangan Ọbamakin as the Oonile, Ooninile, the owner of the land, which is abbreviated as Ooni and later stuck to it by the Ooni La Dongidun, the son of Oromia, who streamlined the royal house to cover the lineage of the three dynasties, which are Oranfe, Ọbàtálá, and Oduduwa dynasty. Ẹ̀rí bí ìgbìyànjú àti gbogbo ohun tí àwọn Ọ̀yọ́ ń gbà kì í ṣe láti pé kí ilẹ̀ Yorùbá lè dà, ṣùgbọ́n láti pé kí supremacy yẹn ó lè jẹ́ tọ̀yọ́, láti jẹ́ kí gbogbo ọ̀nà yẹn ó lè jẹ́ tọ̀yọ́, kí gbogbo yìí yẹn ó lè jẹ́ tọ̀yọ́. Kò dẹ̀ ṣeé ṣe. Ọ̀yọ́ ò lè jẹ́ olórí níbi tí Ọ̀ọ̀ni bá wà. Wọ́n ní the truth must be told. Ọ̀yọ́ wọn ò lè jẹ́ olórí níbi tí Ọ̀ọ̀ni bá wà. Gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n gbà wípé igbákejì ni Aláàfin, torí pé àwọn náà bá ìtàn pé nígbà tí bàbá wa Adérẹ̀mí wà ní ayé, Aláàfin náà ní igbákejì wọn. Àwọn lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá sì dúró lórí ẹ̀. Permanent igbákejì òun náà ni Aláàfin, permanent igbákínní òun náà ni Ọ̀ọ̀ni. Báwo ni Adéyẹmí ṣe wá fẹ́ gbé igbákejì fún ló ṣe fẹ́ kúrò ní igbákejì bọ́ sí igbákínní? Those are the things tí àwọn èèyàn ò ní gbà fún. Government, federal government ò ní gbà, state governor ò ní gbà, torí pé wọ́n mọ̀, torí pé ẹ̀ẹ̀kan lé lọ́ máa ń pé kí wọ́n ṣe nǹkan kí wọ́n dẹ̀ ṣe, wọ́n á padà sí wọn pátá ni wọ́n ní gazette, wọn pátá ni wọ́n ní white gazette lọ́wọ́ tí wọ́n á padà lọ wò. Eléyìí ló jẹ́ kó difficult fún bàbá wa Adéyẹmí Lámídì láti lè manipulate government, láti rí i pé wọ́n fi wọ́n dí ipò àwọn lọ́balọ́ba nígbà tí ọba Okùn Adésíjú Adé nígbà tí wọ́n wájà ní federal level. Tó náà mọ̀ pé
tí wọ́n bá fi gbé ipò yẹn lé wọn lọ́wọ́ as bẹ́ẹ̀ ní federal level yóò ṣòro fún wọn láti rìfáàsì ẹ̀ padà láti gbà kó lọ́wọ́ wọn. Eléyìí ló jẹ́ kí Yomi Ọ̀ṣínbàjò bàbá wa sọ fún wọn pé bàbá ohun tẹ́ bá wà yìí ò lè ṣeé ṣe, àti wípé ó ti ń bẹ látayé gbọ̀nhàn ló ti wà wípé ẹnikẹ́ni ò lè dí ipò Ọọ̀ni tó bá fi mu tí Ọọ̀ni bá fi wàjà wọ́n máa suspend the Council of Ọba in federal títí tí Ọọ̀ni mi yóò fi jẹ ni. The same thing will applicable tí Sultan of Sokoto náà tó bá wàjà wọ́n máa suspend the Council of Ọba tí wọ́n á fi yan Sultan of Sokoto mi ni. Àwọn méjèèjì yẹn kò sí ẹnikẹ́ni tó lè dipò wọn, kò sí ẹnikẹ́ni tó lè sọ wípé òun fẹ́ represent wọn, kò sí. Eléyìí ń ta sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ wípé ẹ gbà fọ́gá yín, ẹ gbà fún olórí yín. Ẹ̀yin náà wo security summit tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí bàbá wa Ọọ̀ni àti Àlàáfin àti Olúbàdàn. Àlàáfin ló dé, bó ṣe dé ó bá Olúbàdàn, ó nawọ́ sí Olúbàdàn, ó kí Olúbàdàn, ó kí Ọọ̀ni, ó sì lọ jókòó sí ẹ̀gbẹ́ Ọọ̀ni. Ń tá ń fẹ́ ojú bẹ́yẹn lọ. Ohun ṣe kíni ohun tá ń fẹ́ kò ju bẹ́yẹn lọ. Ènìyàn mélòó lẹ́rí tó wá sọ̀rọ̀ nípa fídíò gbogbo tá ń sọ̀rọ̀ àtúnyà Àlàáfin o, ẹ mọ̀ ṣe wọn ara yín ti ń rọ o, ẹ ti at least gbogbo wa la sọ̀rọ̀ wípé ohun t'Àlàáfin ń ṣe lọ́wọ́lọ́wọ́ sì ń tó dání. Because wọ́n ṣe kí bàbá wa Olúbàdàn tán tí wọ́n kí Ọọ̀ni wọ́n sì jókòó sí ẹ̀gbẹ́ Ọọ̀ni. Torí pé ìrẹ́pọ̀ àwọn méjèèjì yìí òun ló lè mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ká wá máa gbin ọ̀tẹ̀, ẹgbìnrin ọ̀tẹ̀. Jẹ́ pé bá ṣe ń pa kan, òun náà nìkan ro. Báwo gan ni ilẹ̀ yòókù tó òjìrè ṣe fẹ́ lọ síwájú? Àgbà pẹ́yìn lẹ ní Ọ̀yọ́ empire, ẹ̀yin lẹ ní amalgamation. Ìdí nìyí tí nígbà tí bàbá yìí tí wọ́n jẹ́ Ọ̀wádé, gbogbo ìgbìn tí wọ́n ní pé bóyá táwọn bá kọrí sí Sultan of Sokoto, táwọn bá lọ bá bóyá ó ṣeé ṣe, wọ́n gbìyànjú wọ́n lọ ẹsẹ̀ tó yẹ kán wá sí Ilé-Ifẹ̀, ọ̀nà Sokoto ni wọ́n lọ. Ọ̀nà Sokoto ni wọ́n gbà lọ. Nígbà táwọn ìjọba dẹ̀ máa yan ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba, Sultan of Sokoto àti Ọọ̀ni náà ni wọ́n yàn ní leader. Wọ́n yan wọ́n amalgamation Ọọ̀ni Àlàáfin ló sign ẹ̀, Àlàáfin can sign amalgamation with authority of Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ni. Tí ò bá sí authority Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ń bí Àlàáfin ò lè sign ẹ̀. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ gbà fọ́gá yín, ẹ gbà wípé kò sí ẹnikẹ́ni tó lè du ipò Ọọ̀ni. Torí pé gbogbo wàhálà tó padà wá ń ṣẹlẹ̀ sí ọwọ́ Adé lónìí kì í ṣe ọwọ́ Adé gan ló fà á. Torí pé ibi tí làákàyè yín ò lọ nìyẹn. Gbogbo àrùn títí ọba lọ́yọ̀ọ́ ni ọwọ́ Adé òṣìkan kì í ṣe ọwọ́ Adé ló fà á. Ìtàn àti tí bàbá Lámídì Adéyẹmí ti ṣe kalẹ̀ ni. Ó ṣeé ṣe fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà láti kọ́kọ́ fi Aláàfin Ọ̀yọ́ ṣe olórí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kan fi pọ́n àbáwọn lé, ṣùgbọ́n wọ́n ti padà sí ìtàn. Wọ́n rí wípé ní ọjọ́ tí wọ́n gbé fún Aláàfin Ọ̀yọ́, níṣe ni Aláàfin Ọ̀yọ́ kọ̀ tí ò gbélẹ̀ tó kọrí sílé ẹjọ́. Níṣe ni Aláàfin Ọ̀yọ́ kọ̀ tí kò gbé ìjọba náà kalẹ̀ mọ́ tó sì kọrí sílé ẹjọ́. Títí tí bàbá yẹn fi wá wájà wọ́n rí ẹjọ́ yẹn dá. Ìdí nìyí nígbà tí gọ́fúnà eléyìí tó máa padà wá jíde padà olùṣọ́kọ̀ gbé fún Olúbàdàn. Nínú tí mo dẹ̀ gbọ́ kan nígbà tí Olúbàdàn bá lo ọdún méjì, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yóò lo ọdún méjì kó tó wá kan Aláàfin Ọ̀yọ́. tó yóò wà nù tán pé ní rotation ni àwọn kan ni wọ́n ń rotate ẹ̀ bọ̀ kó tó wá kan òun dandan sí ni kóun náà gbélẹ̀. Ẹ̀rí ibi tẹ́ bá yẹ yín dé ẹ̀yin ará Ọ̀yọ́ tó fi jẹ́ pé lónìí pàápàá jùlọ ní àwọn Ọ̀yọ́ tó ń bẹ lónìí àwọn èèyàn ń sọ fún wa pé a lè rí típíkù ọmọ Ọ̀yọ́ kankan mọ́ àyàfi mix up Fúlàní Ọ̀yọ́. Torí pé ẹ̀yin Ọ̀yọ́ yìí náà lẹ da ilẹ̀ Yorùbá rú débi tó dé lónìí
ẹ̀yin Ọ̀yọ́ yìí náà lẹ bà ilẹ̀ Yorùbá jẹ́ débi tó dé lónìí. Ẹ̀yin Ọ̀yọ́ yìí náà lẹ sọ Yorùbá sínú wàhálà tá wà lónìí. Kì bá dáa kẹ́yin Ọ̀yọ́ kẹ́ ẹ tọrọ àforíjìn lọ́wọ́ ọmọ Kóòtù Òjìrè, torí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọmọ Kóòtù Òjìrè, bí a ṣe máa bá yín fà lọ lélẹ̀. Kò dẹ̀ wá ní pé ẹ̀yin, kò ní pé àwa náà, nítorí wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, tá a bá tọ́ a máa dẹrùn nídìí. Ire o.